ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a fẹ́ sáré sọ̀rọ̀ nípa fíìmù tí a mọ̀ sí Onte apá kẹta la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí. ẹ̀yin tèmi ẹ kúkú mọ̀ wípé Onte chapter 1 ó ti jáde tẹ́lẹ̀, chapter 2 ni Anike ó ṣe gbé síta báyìí, lẹ́ni yìí ló ṣe gbé síta. ẹ̀yin tèmi fíìmù yìí ẹ kúkú mọ̀ wípé fíìmù Anike ó máa ń dùn gidi gan ni, àwọn fíìmù rẹ̀ ó máa ń ta lẹ́nu gidi gan ni. Fíìmù yìí ó dùn gidi. ẹ̀yin tèmi tí ẹ ò bá ti wò Onte chapter 2 ẹ gbìyànjú láti lọ wò lórí Anike TV. níbẹ̀ ni fíìmù ọ̀hún níbẹ̀ ló ti ń ṣó. ó dàbí pé fíìmù Anike yìí ó dàbí pé kò ní tán báyìí o, bó ṣe ṣe ní chapter by chapter yìí. ṣùgbọ́n kàtà àbáwálé nìkan nìyẹn. tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa ní tàbí ẹ ń bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò bí tí ẹ fi ń wù wá kò ní fọ́, ètò tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. ẹ̀yin tèmi fíìmù yìí fíìmù tí ó nágbára ni. ẹ má wo fíìmù ìlálẹ̀ o, ẹ mọ̀ wípé fíìmù Anike ó máa ń le gidi gan ni. àwọn fíìmù tí ó máa ń báyàn lẹ́rù ní nígbà míì. ẹ̀yin tèmi fíìmù yìí ó dùn o, a ò ní parọ́, fíìmù ọ̀hún dùn. mi ò lè dúró kí chapter 3 rẹ̀ kí ó jáde láìpẹ́. ẹ̀yin tèmi ẹ fọkànbalẹ̀, ẹ bá wa sọ̀rọ̀. ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù láti chapter 1 títí dé chapter 2 tó fi dórí chapter 3 tí à ń retí báyìí? òṣèré wo lẹ nífẹ̀ẹ́ sí jù? ẹ tẹ orúkọ òṣèré yìí, ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí. tó bá jẹ́ Anike ni, tó bá jẹ́ òṣèré míì lẹ nífẹ̀ẹ́ sí jù, ẹ tẹ̀ sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jómitó rọ̀rọ̀ lórí rẹ̀. lónìí a kò ní rí jù báyìí lọ. lórí lójú gbogbo ọmọ rè ó tún dọjọ́ mi, ọjọ́ rè ó dìgbà.